Dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT ṣé dáadáa lẹ́wà. Ọ̀rọ̀ lórí okó mímu yìí náà ni. Ẹ̀yin ẹlẹ́sìn, ẹ̀yin tẹ́ ń tanra yín. Ẹ̀yin obìnrin ẹ máa lọ, ẹ máa sọ wípé ẹni ẹ̀ ń gbàwẹ̀ ń gbàdúrà ẹ̀ ń lọ sí church ẹ ní pé kí lè yín má dàrú. Wọ́n á gbókó sílẹ̀ nígbà tí ọkùnrin fẹ́ doyín, ẹ lè mú okó. Ọkùnrin á fẹ́ fọwọ́ kan yàn yín, ẹ ní kó má fọwọ́ kan yàn yín. Ẹ wá máa lọ, ẹ wá máa ní kí ilé yín má dàrú. Fúnra yín àdúrà yín ò lè gbà torí ilé yẹn ti dàrú already. Ilé yẹn ti dàrú already. Ẹ máa ń tanra yín. Ò ń gbàdúrà, ò ń gbàwẹ̀. Ó ní ilé ẹ̀ ń dàrú, ó wà at the verge of collapsing. Ọkọ jókòó, ó ní kó mu okó òun, ó lè mu okó ẹ̀. Wọ́n fẹ́ fọwọ́ kan yẹn, ó ní kó má fọwọ́ kan yẹn. Wọn ò lè kiss ẹ. Wàá dẹ̀ ní kí ilé ẹ̀ má dàrú. Ilé yẹn ti dàrú, ó ti polúkúmuṣu already. Àdúrà yẹn ò lè gbà. No wonder tí ẹ̀gbọ́n nǹkan tí Karl Marx sọ ni. Ó ní kí ló tiẹ̀ sọ náà? Ó ní religion is an opium of the believer. Religion is an opium of the believer. Nǹkan tó sọ nìyẹn. Tí bá ní pé ìtumọ̀ tèmi máa túmọ̀ ẹ̀ sí ni wípé ògógóró àbí ọtí àbí drug ẹni tó ń gba ẹ̀sìn bí ògógóró ni ẹ̀sìn jẹ́ àbí bí ọtí àbí bí drug fún ọpọlọ àti ẹni tó sọ bí a òun gba ẹ̀sìn. Bẹ́ẹ̀mi ṣe máa túmọ̀ kíní yẹn nìyẹn. Pé religion is an opium of the believer. Ògógóró àbí drug ó dàbí drug ni ẹni tó bá lóun gba ẹ̀sìn. Ẹ̀sìn dàbí drug fún ẹni tó sọ pé òun gba ẹ̀sìn. Tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ fi nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe sílẹ̀ nínú ilé. Ẹ wá lọ ń sọ pé ẹ lọ ń ké pe Jésù, ẹ ń lọ sí church, ẹ lọ ń gba àdúrà pé kí ilé yín má dàrú. Wọ́n pé wọ́n gbé okó sílẹ̀ ò lè mú. Wọ́n ní kó fọwọ́ kan yẹn olótì. Wọ́n ní kó kiss ẹ oní rárá. Ilé ẹ ti dàrú, ó kọ lọ ń jágbe mọ́ Ọlọ́run ní káfírì ni ẹ, má tanra ẹ. Nǹkan tí ò yé yín ni wípé obìnrin naturally láì jẹ́ pé kíni kó dákú wọ́n máa bá obìnrin máa massage ọyàn ẹ̀. Because number one, tó bá massage ọyàn ẹ̀, á send the signal, á jẹ́ kí body ẹ̀ wà alert, kó wà more alert wípé body ẹ̀ ready láti gba okó. Á send the signal lọ sínú ọpọlọ ẹ̀. Tó bá massage ọyàn ẹ̀, ìwọ tó lọ́yàn ẹ̀ ń ṣàn wálẹ̀. Tó bá massage ọyàn, ó máa ń tone muscle ọyàn ni, á wá jẹ́ kó wà firmer. Tó bá massage ọyàn, á jẹ́ kó dúró kó le sí because ó máa tone gbogbo muscle tó wà nínú ọyàn ẹ̀, á tone ẹ̀, á jẹ́ kó ọyàn ẹ̀ wà firmer. But wàá máa ní pé kí wọ́n má massage ọyàn ẹ̀. Tó bá massage ọyàn ẹ̀, wàá release hormones. Wàá release hormones tó jẹ́ oxytocin. Kí oxytocin máa ń ṣe? Ó máa ń create bonding. Ó máa ń create bonding love láàrin ọkọ àti aya ni. Gbogbo tó bá jẹ́ kó massage ọyàn ẹ̀, àwọn hormones tó yẹ kó ṣiṣẹ́, àwọn tó yẹ kó wà secreted. Sorry o. Àwọn hormones tó yẹ kó wà release tó bá massage ẹ̀, tó yẹ kó wà tó ṣiṣẹ́ lórí love bí oxytocin bí prolactin tó yẹ kó secrete milk síbẹ̀ kò ní síbẹ̀. Wàá ní o lọ gbàwẹ̀, wàá ní o lọ gbàdúrà, wàá ní o lọ kéde ìgbàlà, wàá ní òun tanra ẹ, wàá ní ilé ẹ fẹ́ dàrú, Olódùmarè bẹ́ẹ̀ gbèrò. Olódùmarè ò lè gbèrò. Àwọn nǹkan tó máa dalé ẹrú ni wọ́n gan ṣe. Àwọn nǹkan tó máa jẹ́ kí òbú ẹ kó jìnnà sí ọkàn ọkọ ẹ gan ni wọ́n gan ṣe. Nítorí pé tó bá mu okó ọkọ, jẹ́ kí n sọ nǹkan kan fún ẹ. Number one, tó bá tún wá massage ọyàn obìnrin, ó máa alleviate stress ni. Torí àwọn hormones tó máa ń secrete tó bá massage ọyàn obìnrin yẹn, ó máa alleviate stress. Then ó máa ń serve as anti-aging. Kò ní jẹ́ kéèyàn dàgbà, kò ní jẹ́ kó mọ̀ pé èèyàn ti ń dàgbà torí àwọn hormones yẹn. But ngbà mi obìnrin mi á rí jákujàku, á ti gbàwẹ̀ gbogbo ẹ̀kẹ́ àti papọ̀, gbogbo ojú òbò á ti gbẹ, kò ní sí ní trend, òbò ní ṣe ṣìkìṣìkì, òbò ní ṣe yọ̀yọ̀yọ̀. Gbogbo ojú òbò á ti gbẹ, kò sí bó kó bá wọnú òbò yẹn bá máa dún krakra ní kò tiẹ̀ ní yọ okó. Gbogbo omi ara ti gbẹ. Wá ní pé á dẹ̀ máa gbà pé ilé wọn ò ní dá. Ilé ẹ̀ máa dàrú, ó ti fi rí ìwọ ló dálé ara ẹrú, má tanra ẹ. Wọ́n ní kó moko olóòlè moko. Ṣé wo mọ bí okó mímu ṣe máa ń ṣe lára obìnrin ni lára ọkùnrin ni ẹ jẹ́ kí n elucidate fún yín. Number one, tí o bá gbé okó ọkùnrin sẹ́nu, saliva tó mix tó ń wà lára okó yẹn, ọkùnrin máa ń feel bí ìgbà tí
òbò obìnrin bá wet ló ṣe máa ń rí bẹ́ẹ̀ ló ṣe máa ń rí lórí ọkọ ọkùnrin ẹni mo parọ́ tí okó bá wọnú ẹnu obìnrin the saliva tó mix mọ́ ara okó ó máa ń jẹ́ kí okó yẹn feel bẹ́ni pé inú òbò ló wà òbò tó ti wet nítorí ẹ̀rẹ́ máa rí tí ọkùnrin bá start pẹ̀lú ọwọ́ kan nínú tó ń finger òbò obìnrin bó bá ṣe wù wọ́n bó bá ṣe mú wọn lára wọn á sọ di ọwọ́ méjì tí ó ẹ̀ bá ṣọ́ra ọkùnrin á fẹ́ lè kí gbogbo ọwọ́ bọnú òbò torí pé òbò tiẹ̀ náà ń finger bí àwọn náà ń fìlẹ̀ nínú ọpọlọ wọn torí wetness yẹn so bẹ́ẹ̀ ló ṣe máa rí tó bá gbé okó sẹ́nu the saliva in the mouth ó máa ń jẹ́ kí okó feel nínú ẹnu bẹ́ẹ̀ ni pé inú òbò ló wà pé òbò tó wet ló wà tó bá fi ẹ̀rìngì mú okó dání tó fi suspend okó nínú ẹnu ẹ ó máa ń jẹ́ kí okó feel ní ìgbà tábà ní pé tí òbò bá tí wet dáadáa tí okó rọra wọlé that friction that sensitivity ó máa ń jẹ́ kí okó feel ẹ̀ bẹ́ẹ̀ tí okó bá wà nínú ẹnu obìnrin ṣé wá rí after ìrìngì níbi bíbà ìmọ̀ nǹkan tó máa ń pè níbi ìsàlẹ̀ òkè ẹnu tó máa ń ṣe dọ̀mdọ̀m yẹn tí okó bá débẹ̀ ó máa ń jẹ́ kí okó feel bẹ́ni pé ó wà ní inú ìsàlẹ̀ òbò tẹ́bà mọ̀ ó máa ń jẹ́ kí okó feel ẹ̀ ọkùnrin máa feel bẹ́ni pé okó ń wà ní abẹ́ òbò ọkùnrin máa feel ẹ̀ bẹ́ni pé okó ń wà ní ìsàlẹ̀ òbò tí o bá ṣe gbogbo yẹn sí ọkùnrin ó máa ń relax stress ó máa ń jẹ́ kí ọkùnrin wà relax ó máa ń jẹ́ kí ọkùnrin wà very very kó ní very good erection kó tó ti okó bọnú òbò rárá nígbà tó bá mu okó jọ̀ọ́ o foreplay wo ló wá fẹ́ bọ́kùnrin ṣe kó tó do ẹ̀ ọ̀nà dà tí okó ọkùnrin ò fi ní rọ nígbà tó bá ń try láti wojú òbò ẹ̀ in fact okó help òbò okó máa ń help mímu okó máa ń help ọkùnrin tó bó okó ẹ̀ bá ti fẹ́ rọ̀ nínú gbé síta kó tún mú wàá rí pé ó tún máa lè mú ẹ lẹ́nu make sure pé ó ń kan ibi tó feel ibi ìsàlẹ̀ ibi báyìí ẹ̀ níbi òkè tó máa fi pé inú òbò lòún wà saliva máa ń jẹ́ kí ọkùnrin fi pé bóyá òun wà ní saliva inú ẹnu obìnrin ó máa ń jẹ́ kí okó fi bẹ́ẹ̀ ni wípé òun wà nínú òbò obìnrin tó wet gbogbo kíní yẹn dẹ̀ máa ń down stress lára ọkùnrin ni gbogbo kíní yẹn máa ń fi memory obìnrin sínú ọkùnrin débi wípé ọkùnrin will always think about all these things I want to come back to you but ẹ bá ní pé ẹgbẹ́ sìgá ní gẹ́gẹ́ bí mo ṣe sọ opium ẹni tó ń ṣẹ̀sìn òun ni opium ẹni tó ń ṣẹ̀sìn ni ẹ̀sìn jẹ́ lọ́wọ́ ẹlẹ́sìn nǹkan tí Karl Marx sọ nìyẹn philosopher ni òun ló sọ bẹ́ẹ̀ mi kọ́ ni mo sọ ẹ lọ kà ó lè máa sọ wípé òun ṣe ẹ̀sìn nǹkan tó yẹ kó ṣe láti secure ilé ẹ ò ṣe ó wá ní olúwa má jẹ́ lé mi dàrú ó máa dàrú ilé yẹn ti dàrú ó wá ní obìnrin àjèjì má jẹ́ ó gbọ́kọ lọ́wọ́ mi ó máa gbọ́kọ yẹn àdúrà yẹn ò lè gbà òun ló máa ń jàbẹ́ ni pé ẹ̀ ń kọ̀kùn kò ṣí torí pé ẹ̀ ń ṣì béèrè gbogbo àwọn mo máa ń sọ fún yín tẹ́ bá ń lọ ilé ọkọ máa ní mo rí lọ mo wà lọ máma mẹ́wàá rere ọkọ o àwọn tó ń sọ yẹn wọn ò nífẹ̀ẹ́ yín òṣì bádádàṣ ló ń sọ gbé òbò ẹ lọ kó o pọ́n dáadáa lọ mú ọyàn ẹ kó o pọ́n dáadáa lọ sílé ọkọ tó bá dóko dáadáa tó dó ọkọ ẹ dáadáa á correct ìwà ẹ níwájú ọkọ ẹ kò sí ọkùnrin tó kí ẹ wípé bóyá o ò fóun lóúnjẹ mi ní pé kó má fọkùnrin lóúnjẹ bọ́ mo sọ fún ẹ wípé tí ọkùnrin bá dó ẹ tán sìn tó yẹ kó jẹ dínà tó dẹ̀ mọ̀ pé òun ṣe dó ẹ tán tó dẹ̀ gbádùn òbò ẹ tó wá ń rúra pé mi ò lè ṣóúnjẹ á bọ́ síta lọ ro oúnjẹ wá fún ẹ tẹ́jọ máa jẹ bẹ́ẹ̀ tó bá ṣe oúnjẹ tán nísinsìnyí fún ọkùnrin tó jẹun tó dẹ̀ fẹ́ dó ẹ tó wá sọ fún mi pé ó ti rẹ̀ mí mo ṣẹ̀ ṣóúnjẹ tán kò ní appreciate pò ṣẹ̀ ṣóúnjẹ pé òun ló ṣóúnjẹ fún á mú ẹ̀ṣẹ̀ dání wípé ò fóun lóbò ẹ jọ̀ọ́ o pẹ̀lú analysis tí mo ṣe méjì yìí èwo lẹ fipò wúrà important jù nínú oúnjẹ àti òbò sọkùnrin ọkùnrin tó jẹ́ pé torí tiẹ̀ ló ṣe kúrò nínú kitchen ló dáná fún ó dẹ̀ jóúnjẹ tán okó ẹ ló fẹ́ dó ẹ ó dẹ̀ ló ti rẹ̀ ó dẹ̀ mọ̀ pé lóòótọ́ ló ṣe ó rẹ̀ á mú dání kò ní sọ pé òun ló dáná fún okó ẹ ò mọ̀ bóyá ó ṣẹ̀ṣẹ̀ tán but ọkùnrin tó bá dó ẹ tán tó wá ní ó ti rẹ̀ ò lè dáná wàá rí pé ọkùnrin máa bọ́ta lọ ra nǹkan tẹ́ ìjọ máa jẹ wá ọkùnrin go mind láti bọ́ sí kitchen dáná ẹ wá ní òbò wà important
ẹ wá ní mórí lọ mú wà lọ máma mẹ́wàá lé ọkọ ẹ máa sọ fún wọn pé kí wọ́n mú òbò àti ọyàn wọn lọ kán pọ́n ẹnu wọn kó dá ṣáká tó máa fi mu okó ẹ máa sọ fóbìnrin wípé ilé ọkọ tó ń lọ yìí òun lọ fọmú fọ́kọ ni ó dẹ̀ ń lọ jẹ́ ìyá ọmọ ó dẹ̀ ń lọ fọmú fọ́kọ ilé ọkọ tó ń lọ yìí òun lọ dóko ni mú òbò ẹ lọ gbé òbò ẹ lọ kó pọ́n gbogbo nǹkan tó máa fi gbé òbò ẹ lọ tó máa pọ́n àti nǹkan tí ẹnu ẹ máa fi dá ṣáká torí òun lọ dóko ni kò mú lọ gbogbo àwọn mo rí lọ mẹ́wàá lọ máma mú wà lọ ilé ọkọ ọmọ mi Àdùnní rẹ ilé ọkọ mo ní o mo rí lọ mo ní o mú wà lọ ìyá ọkọ tiẹ̀ ní ṣe bàbá ọkọ tiẹ̀ ní ṣe wo kán sunkún ìyàwó jù yẹn lọ fún ẹ bó o bá pọ́n òbò ẹ lọ sílé ọkọ ilé yẹn máa pàpà dàrú ni kán sunkún ìyàwó kó níwà kójù yẹn lọ bó o bá mọ kódó bó o bá mọ okó mu gbàgbé ẹ mo máa ti sọ fún yín ẹ wo nǹkan tí mo sọ síta o lọ sí oúnjẹ fọkùnrin o serve o jẹun tán ṣùgbọ́n ó rẹ̀ ọkọ ẹ ò mọ̀ bóyá o ṣẹ̀ ṣe tán ní kitchen ó dẹ̀ jẹ oúnjẹ tán bóyá oúnjẹ yẹn gan ló fún lápára okó le ó dẹ̀ ti rẹ̀ wo wá ní kinní kan abínú sí ẹ okó abínú sí ẹ ń jọ mi bẹ́ẹ̀ o ṣoúnjẹ fọkùnrin ó dó ẹ tán olórẹ inú okó yẹn òbò tó dó yẹn ló máa dùn okó yẹn nínú fúnra ọkùnrin ló máa suggest pé ṣé kí n dáná àbí kí n lọ róúnjẹ tá a máa jẹ ẹ má máa tanra yín ẹ máa yára yín ní brain àwọn nǹkan tí mo sọ fún yín ìwọ tó fi pé bóyá ẹ má fi pé ọkùnrin lẹ ń ṣe tó bá ní kẹ́ fọwọ́ kan yàn yín ọyàn á ṣàn wálẹ̀ tó bá jẹ́ kó bẹ́ẹ̀ massage ẹ̀ kí wọ́n tóun gbogbo kí àwọn mọ́sù yẹn kó lè wà toned á ṣàn wálẹ̀ ọyàn á ṣàn wálẹ̀ tó bá jẹ́ kó bẹ́ẹ̀ massage ẹ̀ kò sí nǹkankan tó máa send anything lọ sínú ọpọlọ ẹ tó bá fẹ́ dú ẹ tí wọ́n bá fọwọ́ sọ́yàn ẹ ọyàn tó bá fọwọ́ kàn ló máa send message sínú ọpọlọ ẹ pé ó yá wà á tàlát anytime ló kó lè wò bo ẹ bẹ́ẹ̀gbà tó ń bá fọwọ́ kàn yẹn even kiss ó máa ń relax ó máa ń reduce stress fún obìnrin ni ó máa ń tone muscle bíbá ìparí ibi èjì kiss ó máa ń tone àwọn muscle bíbá gbogbo àwa tẹ́ pé ẹnu wa máa sọ̀kalẹ̀ báyìí ẹ rò pé Ọlọ́run tó dá okó tó dá òbò tó dá ẹnu kẹfì máa kiss tó dá ọyàn àti idọ̀ ẹ rò pé kò mọ nǹkan tó ń ṣe ni ẹ má máa tanra yín bó o bá fi ilé ẹ lẹ̀ àwọn primary assignment ẹ tó o bá ṣe bí pé kò mu okó kò dóko dáadáa kò dó ọkọ ẹ kò dẹ̀ mu okó ẹ kò dẹ̀ ṣe pé kò máa dóko àrìndìn kò ṣe pé kò máa dóko bẹ́ẹ̀ kò ṣe pé kí o jẹ́ obìnrin tí ọkọ máa dó tán tó máa regret pé òun tiẹ̀ ṣe dó ẹ kò ṣe pé kò jẹ́ obìnrin tí ọkọ máa dó tán tó máa kò ṣe pé o kí n kúkú má dóbò ó bẹ́tà kó wá sọ pé màá pè tí ọkọ bá pè tó bá dó ẹ lénìí tí ò bá fún ní good side tó jẹ́ pé ó ń force ẹ láti dó ni tó jẹ́ pé kò gbádùn ẹ tó bá pè lọ́la pò fẹ́ dó á refuse ẹ so ìwọ obìnrin lọ kọ́ skill mọ́ skill ẹ a máa ṣe nípa skill lọ́la lọ kọ́ skill mọ́ skill ẹ because ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń sọ pé wọ́n tọ̀ fọ ọkùnrin tí ò bá gbà kò sọ́kùnrin tó ń fi òbò lọ ní ẹ̀tọ́ kò sí ọkùnrin tí wọ́n ń fi òbò lọ tó mọ̀ pé òun máa gbádùn òbò yẹn tó máa refuse tí ọkùnrin bá sọ fún ẹ pé òun ò dùn ẹ lọ find kí ló ń ṣe ó lè má bí nínú but bóyá skill tó ń fún àwọn style òbò tó ń fún àwọn bó ṣe ń do òun dóbò bí arìndì má dóbò bí arìndì dóbò bí ọmọ ọkọ má dóbò ọmọ àlè àmì má dókó bí ọmọ bí arìndì dókó bí ọmọ ọkọ má dókó bí ọmọ àlè dókó bí akọni obìnrin ṣe bá mo bá ṣe máa ń fi gbogbo ara ṣiṣẹ́ pé ká lè bẹ́gbẹ́ mu dókó bí ẹni tó fẹ́ fi gbogbo ara ṣiṣẹ́ kó lè bọ́ ẹgbẹ́ oko mu kò sí ọkùnrin tó máa gbádùn òbò ẹ tó máa fòbò lọ́njọ́ kejì tó máa sá ọkùnrin tó máa sá fóbò ẹ ó wà boring ni kò enjoy ẹ so lọ kún skill lọ kọ́ skill kún skill ẹ má gbàgbé Àdùnní Alágbo ẹ má gbàgbé Àdùnní Alágbo gbogbo ẹ̀yin tẹ́ ní fibroid gbogbo ẹ̀yin tẹ́ ní diabetes gbogbo ẹ̀yin tẹ́ ní fertility problem ẹ pè Àdùnní Alágbo sórí +234 803 405 1533 +234 806 405 1533 gbogbo ẹ̀yin tí ẹ ní tí oko yín ò ṣiṣẹ́ dáadáa tó ti sọ yín di nǹkan míì ní ojú ọkọ yín lójú ìyàwó yín ẹ jọ̀ọ́ ẹ pè Ọ̀yọ́ model sí orí nọ́mbà yìí +234 806 82207
07. ẹ má gbàgbé o gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ t-shirt ní Nàìjíríà t-shirt birthday mi ẹ má gbàgbé láti pe Àbáyọ̀mí sí orí nọ́mbà yìí gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra t-shirt ní Nàìjíríà ẹ pe Yọ̀mí sí orí +234 909 120 0467 +234 909 120 0467 gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ra aṣọ ire o ó dàbọ̀.